èyí rẹ̀ dàrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo tó ṣe òbí tèmi òbí mi ìyá bàbá tèmi a ní àdé court kò sí tó lé ní kó má dé court kò sí ọ̀rọ̀ kò sí tó ní dé court yẹn lọ́nà ó dé court. nílé lóko lájò lẹ́yìn òjì gbogbo yín káàbọ̀ sí orí ìtẹ̀wé Muslimite òkè yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ̀ka lẹ́nu ìgbésẹ̀ gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfà láti máa wò kàn ní Muslimite àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslimite TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. ní báyìí ẹ bá mi subscribe sórí Muslimite TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì sí. ọlọ́run ló yẹ fún wa Fìràwọ́nà àlàánà fẹ́ràn wọn ò gbé ìjọba aláwọ̀ yìí ọlọ́run sọ bẹ́ẹ̀ wá lórí Fìràwọ́nà àlàánà làkọjá àṣẹ ìtàgé kọ́bùlù èyí rẹ̀ dàrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo tó ṣe òbí tèmi òbí mi ìyá bàbá tèmi a ní àdé court kò sí tó lé ní kó má dé court kò sí ọ̀rọ̀ kò sí tó ní dé court yẹn lọ́nà ó dé court ẹgbẹ̀rún sàámù rẹ kò lè sámọ́ lọ́wọ́ gbogbo rárá tó ń fi ṣe kiri o. Ànábì wa Muhammad nínú Sahih Bukhari nínú tírà tí nínú Bukhari kitabul adab Ànábì ní inna min kaba'ir nínú àwọn gbáǹkọ́ bí ẹsẹ̀ inna minal kaba'ir nínú àwọn gbáǹkọ́ bí ẹsẹ̀ shatma ar-rajul liwalidayhi òun náà ni kí ọmọ kó bú àwọn òbí ẹ̀ méjèèjì kó bú wọn. àwọn bí gbáǹkọ́ bí ẹsẹ̀ òun náà ni kí ọmọ kó bú òbí ẹ̀ méjèèjì. L'Al-Qur'an sọ pé in tajtanibu kaba'ira ma tunhawna anhu tó bá sásí pé o bá jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. ma tunhawna anhu. tó bá sásí pé o bá jìnnà sí ẹ̀ṣẹ̀ ńlá kò sí problem. nukaffiru ankum sayyi'atikum. ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ wípé nukaffiru ankum sayyi'atikum àforíkì. وندخلكم مدخلا كريما àwọn ọmọ ìwọ inú ilé ọlá tó dáa inú ilé ọlá àmọ́ ànábì ni wọ́n sọ wípé ọlọ́run ní kàbáyèrò yẹn kàbáyèrò tó o bá ti jìnnà sí kàbáyèrò ká ní nǹkan kéékèèké ní òkú bàbá mi ó níjọba bàbá mi pààyàn abẹ́ mi débi kí ẹni bàbá lójú mi pààyàn. kí ẹni Sheikh Adamu páyì. ẹ wá ní ká máa foríjì bẹ́ẹ̀ wọ́n náà máa foríjì. الآن وقد عصيت قبل وكنت من المفسدين. Àlàánà nísìn nígbà tó rí wípé o ti súnmọ́ bèbè ẹ̀wọ̀n ẹ̀wọ̀n dé káàbọ̀ ṣe dáadáa lóde àti ìrètí rẹ káàbọ̀ ṣe dáadáa lóde. الآن وقد عصيت قبل وكنت من المفسدين. Ẹgbẹ́ àṣẹ́yìntà ó ti ṣe ń tó ṣe ó ti fi wọ́n kí àwọn akẹ́yẹ́ wọn sọ wọ́n mọ̀ pólì ló wọ́n wá sí ẹ̀. Ó ti fi káàṣì kúùsù àbí kílẹ̀ mọ́gbè wí dáre. Ó ti fi wọ́n káàṣì kúùsù. وقد عصيت قبل وكنت من المفسدين. اليوم ننجيك ببدنك.
lónìí wọ́n kún tàbí náà ó ti pàǹkẹ́jẹ́ kan pálí ọ̀la jẹ́ ọwọ́ àgbègbè wọn kàn á lọ bẹ́ẹ̀. Ọlọ́run gbogbo àwọn tó ṣẹ̀ Ọlọ́run sọ pé wọ́n lọ náà ṣé Ọlọ́run sọ fún gbogbo ẹni tó ṣẹ̀ tó túbá náà ló lọ. Ẹni tó bá ti ṣẹ̀ tó bá túbá kó tó kú kò yẹ kó ṣèṣì rò mọ́nà tó bá dé níjọ́ ìgbéga ìkìyà náà. Àbíbẹ̀kọ́ ẹni tó ṣẹ̀ tó túbá láyé alàgàwòlà kò yẹ tó bá jáde ìkìyà náà báyìí kó kàn lọ sí ìdúnà àjẹmẹ́ yóò ṣèṣì rò. Gbogbo ìtọ́sí Ọlọ́run. Àwọn ànábì Ọlọ́run ó ṣèṣì rò. Kí ló tó lè ṣèṣì rò ayé kó tó lọ sí ìdàlùkì àmọ́ tó ló ṣe ìtọ́wọ́ náà. Jákòókò bá ọ ṣe táyé iná. Jákòókò fà ayé ìkáfà dé pọ̀tù. Ẹnìkan wọn bí wọn ní ṣe bí èmi àti Saheed Shittu ti sọ̀rọ̀ rí èmi àti nígbà tí èmi àti Dojue ní problem bí òun mú sọ fún ilé bàbá rẹ pé èmi àti Dojue ní problem. Bí òun sọ fún mi pé èmi àti Dojue ní problem. Èmi àti Dojue afẹ́rẹ́ ara wa. Kò sí kọ́ bá ṣẹlẹ̀ nínú ẹbí ìyẹn ò ń ṣèjà kò ń ṣe ọ̀tẹ̀ kì í ṣe Dojue fẹ́ràn mi tipẹ́tipẹ́. Èmi fún ara mi mo jìnnà sí Dojue fi ṣe pé bóyá Dojue ò lé mi wọn lé mi mọ́gáàsì èmi ò wọn lé mi mọ́gáàsì. Èmi mọ kó mẹ́ pé àwọn yòókù àwọn ẹ̀gbọ́n wa fún complain ẹ̀jẹ̀ agbó tí wọn gbàdàdà padà rí pé complain wọn wà valid mọ́ wà valid mọ́. وإما تريدن عنه ابتغاء رحمة من ربك ترجوها àwọn tó wọlé lọ́dọ̀